Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ọ̀rọ̀ tó máa bọ́ lẹ́nìí ó máa ṣe díẹ̀ torí èmi igi kan ò lè dánú gbóse n tèmi bá dẹ̀ gbọ́ mo máa ń fẹ́ kí n wá sọ níta kó má bàa di pé ó máa bá gbogbo wa lójijì. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé gúdúgbì ọ̀rọ̀ fẹ́ bọ́ lulẹ̀ kíákà fẹ́ sọ n tí ẹ̀ rí gbọ́ rí n tẹ́ ẹ̀ gbọ́ rí ẹ fẹ́ gbọ́ lénìí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ rí rí ẹ máa rí lónìí nǹkan tí àṣírí tẹ́ mọ̀ ẹ máa mọ̀ lénìí. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn àṣírí tó wà lẹ́yìn àwọn ìsìnrú ìjọba. Àwọn fẹ́ kí n sọ̀rọ̀ yẹn jáde ni ẹ dẹ̀ mọ̀ pé mi ti yín jẹ láti bí ọjọ́ mẹ́ta wọ́n fẹ́ kí n sọ ṣùgbọ́n torí pé mo wò pé tí n bá sọ àtàwọn èèyàn á gbà mí gbọ́ wọ́n á rò pé bóyá torí mo ti ń sọ láti bí ọjọ́ mẹ́ta pé gúdúgbẹ̀ fẹ́ já lórí àwọn ọba àti àwọn ìjòyè kan àwọn olóṣèlú kan wọ́n fẹ́ fún wọn ní ẹgba ṣùgbọ́n àwọn rò pé rọ́ ni mò ń pa torí pé wọ́n ti fún mi ní líìsì wọ́n kàn dédé kàn mí ni gbogbo wọn pọ̀ níbi tí wọ́n dúró sí náà pè mí ní ìjọ yẹn pé àwọn rí ìwọ ọmọ yìí pé òun máa ń sọ òótọ́ ọ̀rọ̀ pé àwọn dẹ̀ rí pé prógráàmù ẹ̀ ó yàtọ̀ púpọ̀ làwọn fi wò ó pé jẹ́ káwọn gbé ọ̀rọ̀ ìwá fún ẹ. Àṣírí tó wà níbẹ̀ ni pé gbogbo ibi tí a ṣe ń sáré káwa ẹ mọ̀ pé mo sọ fún yín ní bóyá bíi last month mo fi Ọlọ́run tí mò ń sìn tẹ́lẹ̀ rí mo lálàá ni àlá tèmi àdẹ̀ máa ṣe gidi gan mo dẹ̀ ní láti meditate lé lórí. Àwọn tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yẹn bí mo ṣe jí mo kọ́kọ́ sọ fún wọn mo ní mo rí àwọn olórí wa gbogbo bá ṣe ń sáré káàkiri pé a fẹ́ mú wọn pé kí àwọn bàbá yẹn kí wọ́n lè stop rubbish wọn tá à ń sọ pé kí wọ́n fún wa ní ẹ̀tọ́ wa a rí i pé wọ́n ń sá kíjokíjo wọ́n ń kó ìgbẹ́ ni mo rí lójú oorun pé ibi tí mo dúró sí tí mo ti wò ó dàbí pé èèyàn kó ìgbẹ́ jẹ ìgbẹ́ ni mo rí nínú láìlọ́n tí wọ́n kò sí babaláwo wọ́n dúró síbẹ̀ tó ń gbé fún wọn tí wọ́n ń kó jẹ but náà a padà rí wọn mú ẹni tó wá dé ọlọ́wọ́ ọ̀bẹ wọn kọ́ gbogbo ẹnu ẹ̀ ló bá bẹ̀ bí tọ́ọ̀gì but a padà mú wọn ni mo fi ránṣẹ́ sí Èkó àti Ìbàdàn pé Ọlọ́run ń bọ̀ wá gbẹ̀san ní ibẹ̀ yẹn tí n tiẹ̀ wá mọ̀ pé nǹkan kan ń bọ̀ ṣùgbọ́n gbà tí wọ́n pè mí kọ́ wọ́n ní àwọn ń rí igbó iṣẹ́ takuntakun tí àwa ti ń ṣe wípé gbogbo àwọn jọ wà papọ̀ ni wípé ìlú Kánò ni àwọn dàgbà sí ṣùgbọ́n ẹni tí ò bá mọ àwọn ní ó rò wípé bóyá pé Haúsá tàbí Fúlàní làwọn ṣùgbọ́n àwọn táwọn wà ní ara àwọn tí àwọn ìjọba ìkójọ tí wọ́n ń lò àwọn òpàyàn rí tiwọn o ṣùgbọ́n àwọn ni wọ́n jẹ́ bíi bóyá bíi wọ́n máa ń bí aṣọ gbà bí àwọn aṣọ ibodè nkankan tí wọ́n yẹ pé wọ́n jọ wà ń bẹ̀ yẹn gbogbo tí àwọn gómìnà yín wá ń ṣe ń bẹ̀ yẹn gbogbo tí àwọn ọba aládé yín ń ṣe ní gbogbo ibikíbi tí wọ́n ti ń ṣe pàdé papọ̀ mọ́ àwọn Fúlàní yìí àwọn sẹ́ríkì tí wọ́n jọ ń ṣe mítìn papọ̀ even àwọn tó ń wa kùsà gbogbo ẹ̀ pátápátá ni wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n wá ní pé kí n bọ́ta kí n lọ sọ pé kí n kọ́kọ́ ti kìlọ̀ mo dẹ̀ ti kìlọ̀ fákànbí láìmọye ìgbà mo kìlọ̀ fún gbogbo ẹ̀yin ọba aládé mo ti sọ fẹ́yìn gómìnà pé ẹ má jẹ́ kó rí yín kúrò lọ́rùn yín kẹ́ ẹ yí padà ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ni yí padà ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹlẹ́ẹ̀lágídí gan ẹlágídí yín èmi sì sọ fún yín pé agídí ata kò lè tó tọmọ lọ agídí ata kò lè ẹ́bà láyé tó tọmọ lọ bẹ́ẹ̀ ni torí àwa ti sọ fún yín pé kẹ́ ẹ fi wá sílẹ̀ a ní àbá yín ṣe pọ̀ mọ́ sí dandan ni kẹ́ ẹ tún wá máa lépa ẹ̀mí wa ẹ tún lépa ẹ̀mí gbogbo wa líìsì gbogbo wa tẹ́ ẹ fún wọn gbòó ti yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún wọn ní líìsì wa orúkọ yín náà fún wa ẹ̀yin sì ni wọ́n wà wọ́n ní bóun náà ṣe pé ní wọ́n ní ìdáhùn náà fi ń pa ohun tó fẹ́ ṣe fún yín nìyẹn àwọn ọlọ́pàá tẹ́ ẹ lò gan wọ́n ó tún fi dá yín wọ́n fẹ́ pa yín ẹ lọ́mọ bára yín jà so kí n má lọ bọ̀rọ̀ ẹ jẹ́ kí n sáré gbé àlejò mi wọlé kí n gbé wọn wọlé sí orí ìkànnì ẹ bá mi kí wọn káàbọ̀ bàbá mi Àfọ̀njá bàbá ni mo lè pè wọ́n Àfọ̀njá ọmọ aláṣẹ ọ̀run mo welcome yín sí orí ìkànnì you are welcome on board ẹ bá mi gbé wọn wọlé kí wọ́n máa bọ̀ lórí ìkànnì ẹ jẹ́ kí a gbé wọn wọlé káwọn náà darapọ̀ mọ́ wa so that ọ̀rọ̀ tán fẹ́ sọ wọ́n á lè wá sọ lójú gbogbo aráyé bàbá mi Àfọ̀njá aláṣẹ ọ̀run mo kí yín káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo bàbá o mo kí ọwọ́ méjì lẹ́fẹ́ nìkan o ẹ káàbọ̀ sórí ìkànnì o
torí yín pé ọmọ Yorùbá tọkàntọkàn ni yín ẹ̀yin ọmọ aládé gangan nìyẹn tẹ́yin ò lè gbàbọ̀dè fún ìlú tiyín bẹ́ẹ̀ ni ẹ̀yin ò lè gbàbọ̀dè fún ìlú tiyín ni èyí sì wò wípé kàkà tí irinṣẹ́ tó fún yín pé kẹ́ ẹ lọ fi lò fún àwọn ọmọ tiyín àwọn ara yín ẹ̀yin wá wò pé báwo lèèyàn ṣe é dájú tí ó wá máa ronú láti ṣe ọmọ ìyá rẹ̀ lọ́sẹ̀ láti ṣe ọmọ bàbá rẹ̀ níbi ìlú ayé yìí dára ó le jù ṣùgbọ́n pàtàkì fífìdí èyí ẹ wá wò pé kẹ́ ẹ wá ta àwọn ọmọ wa ní olóbó láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn tá a gbójú òrùlé wọn jẹ́ ní àgbà wọn ò nífẹ̀ẹ́ wa láti bí síbẹ̀ yẹn ọ̀dájú ènìyàn pọ́nbélé ni wọ́n ṣùgbọ́n àsìkò táwa yìí àsìkò dájọ́ ni fún wọn ẹ sọ fún mi pé ẹ fẹ́ ṣèdájọ́ wọn ṣùgbọ́n kò tí ì yé mi kò lè tí ì yé aráyé. lákọ̀ọ́kọ́ ìbéèrè tí mo kọ́ máa bí léèrè ni pé lórí ọ̀rọ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ṣé lè dárúkọ orúkọ yín àti ọmọ ìlú tẹ́ ẹ ṣe àti ibi tẹ́ ẹ gbé ṣé lè dárúkọ yẹn fún mi ní Wẹ́rẹ́ṣógí. ẹ̀ka ọ̀lẹ́ mú kí gbogbo yín orúkọ mi ni Àfọ̀njá ọmọ aláṣẹ ọ̀run ọmọ bíbí ìpínlẹ̀ ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn yẹn sókè kó jáde. ọmọ Ìlọrin ni mí mo dàgbà ní ilẹ̀ Kano. wọ́n ní ọmọ Ìlọrin ni àwọn sì dàgbà sí ìlú Kano yóò dára fún yín. lákọ̀ọ́kọ́ mo kọ́ fẹ́ bi yín léèrè kí ni ohun tí ẹ̀yin rí nípa ìjàngbara yìí tí à ń jà yìí àti wípé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ibo ló kọ sí yín ṣé ẹ̀yin náà wò pé ṣé ẹ kàn fẹ́ kọ̀yà fún wa ni àbí ẹ̀yin kan lè fẹ́ ká pín àbí ó ti ní ìgbà tí ẹ̀yin ti ń gbé ìgbésẹ̀ yìí bọ̀ wá àbó ní nǹkan kan tẹ́yìn tí ń rò tẹ́lẹ̀ tó ti ní ìgbésẹ̀ tí ẹ̀yin jọ ń gbé bọ̀ kó tó di wípé ẹ wò pé ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀rọ̀ yìí àbí ẹ kàn ṣe ti yín pé ẹ jẹ́ ká kọ̀yà fún àwọn èèyàn yìí pé torí àwọn tí wọ́n farasìn wọn kì í ṣèyàn gidi ẹ bá mi yànnà nẹ́ẹ̀sà. alákọ̀ọ́kọ́ náà kì í ṣe torí ọ̀rọ̀ Yorùbá fẹ́ pín àbí kò pín pé Yorùbá fẹ́ dá dúró àbí kò dá dúró ló jẹ́ kí ìgbésẹ̀ yìí wáyé. bàbá tó bí mi wọ́n sọ̀rọ̀ kan nígbà kan wọ́n ní ìlú Ìlọrin tí mo rí yìí wọ́n ní ìlú baba ńlá baba àwọn ni wọ́n ní ṣùgbọ́n àwọn Fúlàní tí mò ń rí yìí tí mo dẹ̀ ń bá ṣe pọ̀ yìí wípé kí n ṣọ́ra fún wọn pé torí wọ́n ti gba ìlú Ìlọrin yìí. ọ̀rọ̀ yẹn wá yà mí lẹ́nu mo wá fi wọ́n lára balẹ̀ láti ṣàlàyé wọ́n wá ṣàlàyé fún mi dáadáa nígbà tí wọ́n wá ṣàlàyé yẹn mo wá ní kí ni wọ́n fẹ́ kí n ṣe ni wọ́n fi wá sọ fún mi lọ́jọ́ yẹn pé kí n jọ pé gbogbo agbára àti oore ọ̀fẹ́ tí mo bá lè lò láti lè gba ìlú yẹn pé kí ìlú yẹn kó lè di ti Yorùbá padà pé torí a kì í ṣe pé kí n má kára mi kún Fúlàní o pé mi ò kì í ṣe Fúlàní pé ọmọ Àfọ̀njá gangan ni mí tó bá Àfọ̀njá ni bàbá ṣùgbọ́n lọ́wọ́ báyìí pípọ̀ àwọn ènìyàn ò mọ̀ pé ọmọ Yorùbá ni mí. so púpọ̀ nínú àwọn tí ẹ jọ wà níbẹ̀ yẹn wọn ò mọ̀ pé ọmọ Yorùbá ni yín ṣé ẹ̀yin nìkan ni Yorùbá tẹ́ ẹ wà lọ́dọ̀ wọn bẹ̀ yẹn ni àbí ẹ pọ̀ tí ẹ kàn pretend bíi pé ẹ kì í ṣe bíi pé ara wọn ni yín ẹ fi mọ gbogbo àṣírí wọn tó bẹ̀ yẹn. mo fẹ́ kọ́kọ́ sọ eléyìí fún yín gbogbo ọmọ Yorùbá tó ní rọ̀fẹ́ àti máa wò mí ẹ kọ́kọ́ gba eléyìí lálákọ̀ọ́kọ́ pé Yorùbá ti dá dúró. ìdí tí mo fi sọ wípé Yorùbá ti dá dúró ni pé gbogbo ohun tí wọ́n lè fẹ́ lò lábẹ́nú láwọn àṣírí gbogbo ẹ̀ pátápátá ló ń bẹ ní ìkáwọ́ mi tí mo lè sọ síta ṣùgbọ́n màá sọ díẹ̀ nínú ẹ̀. ṣùgbọ́n ohun tó jẹ́ kí n jáde gangan ni pé torí ìdájọ́ yẹn fẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọba ilẹ̀ Yorùbá torí àwọn gan ló ń fi bẹ́ẹ̀ gbàbọ̀dẹ̀ tí kì bá ṣe tàwọn ọba yìí ni Yorùbá kò ní wàhálà yẹn ò ní pọ̀ tó báyìí. so akọ ta jẹ́ Yorùbá ẹlòmíín wà nínú wa tó jẹ́ wípé ìyá bàbá rẹ̀ jẹ́ Yorùbá apá kan Yorùbá apá kan Fúlàní gbogbo wa ti wá kóra wa jọ pọ̀ la fi wá ṣèpàdé láti lè wá ilẹ̀ Yorùbá ni gbogbo wa jẹ́
ẹ jẹ́ ká kọ́kọ́ jà fún ilẹ̀ bàbá wa. So ìdí nìyí ìgbà tó wá di pé Ìlọrin yẹn gangan la fẹ́ jà fún láti gba ìlú Ìlọrin ó tó di pé ọ̀rọ̀ Yorùbá fẹ́ dá dúró kò dá dúró wá ṣẹlẹ̀ la fi wá wò pé ká kúkú fi ẹ̀ẹ̀kan darapọ̀ mọ́ wọn láti lè rí i pé Yorùbá gba òmìnira pé ohun tá a fẹ́ jà fún náà ojú ọ̀nà yẹn náà ni àtúwà láwa yẹn. Yeah, brother mi ẹ má bínú because àwọn Biafra àwọn náà fẹ́ understand nǹkan tó ń lọ. So please, can you explain for us in English or pidgin English? You can explain little bit so that they can understand what we are saying here. Because all of them, they are watching us. So, mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ ní èdè tí n tó lè fi yé àwọn yẹn. So that àwọn náà lè understand wa. Ṣé get me? Ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín. Okay. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ní bí mo ṣe lè sọ̀rọ̀ tí mo bá sọ Haúsá. No, ẹ sọ English torí àwọn Biafra because àwọn náà ń wò wá even mo wà lórí wọ́ wọn lórí Sam Ekpa. Torí Yorùbá ni mo ṣe ẹ jẹ́ n bá Yorùbá ẹ má bínú torí àwọn Yorùbá ni mo ṣe jáde ẹ jẹ́ n bá àwọn Yorùbá gangan àwọn Yorùbá lẹ̀yà ti tèmi gẹ́gẹ́ bí nǹkan tí bàbá Yorùbá ní kẹ́ jẹ́ kí n bá sọ̀rọ̀. Okay. So nǹkan tí mo fẹ́ tún béèrè lọ́wọ́ yín ni pé àwọn nǹkan tẹ́lẹ̀ ní tó ń bọ̀ nílẹ̀ yẹn ṣé ẹ lè ṣàlàyé ẹ̀ fún wa díẹ̀ nínú ẹ̀. Lára ẹ̀ nǹkan díẹ̀ tí mo lè ṣàlàyé ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun wa wọ́n ti wà ní àyíká àti àyídà ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwa wò pé tó dòdò pé bẹ́ẹ̀ ni àwọn warriors máa pọ̀ ńlẹ̀ tí kì í ṣe 20,000 kì í ṣe 30,000. Ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ ni mo sọ nǹkan kan fún yín mo ní kì í ṣe pé bóyá pé mo gba owó àbí bóyá ẹnìkan wá pè wá mo ní bàbá mi ló pè mí bẹ́ẹ̀ náà lèmi náà ṣàlàyé fún àwọn tó kù wípé ìwọ náà ẹ̀yà Yorùbá àtẹ̀yà Fúlàní ni ẹ́ bàbá ẹ̀ Yorùbá ni ó ṣe kúkú fẹ́ẹ̀ kan darapọ̀ mọ́ wọn Yorùbá so gbogbo wọn wá gbà láti jọ kóra wa jọ pọ̀. Dádì yín ló ṣàlàyé fún yín that is why tẹ́ fi change mind yín. Bẹ́ẹ̀ni. To fight for Yorùbá land not Ìlọrin and yes. Ṣùgbọ́n títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ Fúlàní ò tí ì mọ̀ pé Yorùbá ni mí. Ẹ dẹ̀ ṣì wà ṣé Kánò lẹ ṣì wà báyìí ni àbẹ́ ṣì wà nílọrin àbí ẹ tiẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà ní àbẹ́ ṣì wà ńbẹ̀ gangan. Ẹ fi ibi tí mo wà lẹ̀ ẹ béèrè àwọn béèrè míì tẹ́bà. Ó dà ẹ má bínú nípa ọ̀rọ̀ àwọn tí ẹni wọ́n wá sí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn láti pé bóyá wọ́n wá sí ọ̀dọ̀ yín bóyá wọ́n wá bá yín láti bóyá kí wọ́n lè ṣe wá ní ọṣẹ́ so ẹ̀yin wá wò pé àwọn irinṣẹ́ yẹn ṣé ẹ máa lè dárúkọ irú àwọn tí ẹ fẹ́ wá dojú ìjà kọ fún wa ni àbí ẹ̀yin lè sọ. Ẹ tún béèrè yẹn béèrè ẹ má. Sá. Ẹ bá mi tún béèrè yẹn béèrè ẹ bá mi béèrè. Mo mí pé àwọn tí ẹ fẹ́ kọ́kọ́ wá orí wọn fún àgbọn bóyá ẹ fẹ́ ti orí wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fún mi láti inú ìjọ ṣé Kristẹni Mùsùlùmí wà lára wọn ṣé churches wà ńbẹ̀ ni àǹdẹ àti àwọn ọba aládé àwọn ìkìlọ̀ tẹ́ fẹ́ fún wọn tí ẹni ẹ fẹ́ sọ fún wọn tí wọn bá yí padà àwọn wo lẹ fẹ́ kìlọ̀. Nǹkan tí mo torí ẹ̀ wá sórí ìkíní nìyẹn nǹkan tó gbé mi jáde gangan nìyẹn. Ẹ̀rọ alákọ̀ọ́ gbogbo ìjọ tó wà nílẹ̀ Yorùbá láwọn ìjọ tó lórúkọ lẹ́tà ti tẹ̀ wọ́n lọ́wọ́
Okay, wípé you have kí already wọ́n sent the sọ̀rọ̀ letter to them. yes wípé kí wọ́n sọ̀rọ̀ jáde wípé Yorùbá fẹ́ dá dúró a dẹ̀ ti kọ sínú lẹ́tà yẹn ọ̀sẹ̀ méjìlá fún wọn wípé èyí tí ò bá ti sọ̀rọ̀ láàárín ọ̀sẹ̀ méjì ìjọ ẹ̀ a máa ju bọ́ǹbù síbẹ̀. Ṣé ẹ má bínú sá o, ẹni ẹ máa ju bọ́ǹbù sínú ṣọ́ọ̀ṣì wọn? Ṣé mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín o? Ṣé ṣọ́ọ̀ṣì nìkan àti mọ́ṣáláṣí náà kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan àti àwọn mọ́ṣáláṣí náà. Ok, ẹni àfà àbí wòlíì tí kò bá ilé sọ̀rọ̀ sókè lásìkò yìí bóyá kí wọ́n fight fún country wọn kí wọ́n sọ fún àwọn ọmọ ìjọ wọn ẹ máa bọ́ǹbù sí church wọn. bẹ́ẹ̀ ni ìwà ìṣèyẹn nìkan ṣé bọ́ǹbù ti wà nílẹ̀ ni sà. ìwà ìṣèyẹn nìkan ní ilẹ̀ Yorùbá bí mo ṣe ń bú sọ̀rọ̀ yìí ní gbogbo ilẹ̀ Yorùbá lọ́dọ̀ yín ẹnikẹ́ni any radio station tó bá ti lè gba ìpolongo 2023 láàyè 2023 tó bá ti gbà láàyè wípé bóyá president kan lèèyàn fẹ́ yàn tó fẹ́ wọlé tó fẹ́ ṣe kinní kan ní any campaign tó bá ti lọ ní radio station a ti fi ìwé ránṣẹ́ sí wọn ṣùgbọ́n àwọn díẹ̀ sọ pé ìwé ò tí kàn wọ́n lọ́wọ́ so lọ́sẹ̀ yìí títí òní sọ́la ń sìn ìwé yẹn máa dọ́dọ̀ gbogbo wọn a dẹ̀ ti sọ fún wọn wípé radio station tó bá ti lè sọ̀rọ̀ radio station yẹn máa dáná sun tó bá ti lè gba ẹni olóṣèlú sọ́dọ̀ láti wá kàǹpé lórí rédíò sísun ni. so any radio station tó bá fi lè ṣe mistake gba campaign fún election 2023 you will bomb them. a máa dáná bẹ́ẹ̀ ni. táwọn ọlọ́pàá bá wá pọ̀ bẹ́ẹ̀ kọ́. ẹ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín àwọn warrior táwa nílẹ̀ ó ju 30,000 lọ. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ogun ti délẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn tó fẹ́ jagun yẹn ẹ̀yin ò lè rí wọn ẹ kà tẹ̀ rí pé wọ́n ń jà ní ẹ̀yin gá máa wá wò ó pé ṣé wọ́n sanwó fún wa ni àbí wọn ò sanwó fún wa òun ló jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé láti ọmọ bàbá tó bí mi àtàwọn bàbá àwọn míì bẹ́ẹ̀ ìpàdé làwọn bàbá yẹn ṣe nígbà tí wọ́n ṣèpàdé yẹn wọ́n wá sọ fún wọn wípé wọ́n wá ní kí wọ́n lọ sọ fún àwọn ọmọ wọn ẹnìkálùkù wá sọ fún ọmọ tiẹ̀ ní bàbá tèmi fi wá sọ fún mi bẹ́ẹ̀ náà làwọn míì wọ́n sọ fún àwọn ọmọ wọn. pàtàkì jùlọ mo dẹ̀ fẹ́ rán ìkìlọ̀ jáde nítorí láìpẹ́ a ti kọ́kọ́ gbé yẹ̀ wò a dẹ̀ rí wípé ẹ̀yin nìkan ẹlòmíín lè wà tó jẹ́ olóòótọ́ o tá a gbúrò ẹ̀ o ṣùgbọ́n a wádìí yín dáadáa la rí pé ẹ̀yin nìkan lẹni bá wa bí àwọn nǹkan tá a bá ti ń ṣe jáde a rí yín gẹ́gẹ́ bí olóòótọ́ so rí yín bí olóòótọ́ àwọn baálẹ̀ Yorùbá yín pípọ̀ ọ̀nù wọn ló ti gbà bọ̀dẹ̀ pípọ̀ ọ̀nù wọn ló ti gbà bọ̀dẹ̀ ọba alákọ̀ọ́kọ́ gan tó tiẹ̀ fẹ́ kọ́kọ́ forí fọ́ọ̀mù kan yìí tó fẹ́ kọ́kọ́ forí ko òun ni ọba ìlú yín tí ọba ìlú Ìwó. ní Àkànbí. ìyẹn ń gbáwájú gbẹ̀yìn tiẹ̀ ni. jẹ́ mọ̀ kó túṣẹ̀ ní ilẹ̀ Kánò ní báyìí. ok ẹ sì rí ní Kánò báyìí ó wà ní Kánò lọ́wọ́ àwa náà rí lójú gbogbo àgbẹ̀ pé ó sì wà ní Kánò bye. ó ti gbé wọn náà máa tún bẹ́ẹ̀ nígbà tí àwa rán wọn lọ síbẹ̀ so wọ́n wá ní wọ́n fẹ́ gbé a ní kí wọ́n má gbé níbẹ̀ yẹn ká jẹ́ kí ìkìlọ̀ kọ́kọ́ jáde náà kó tó dùn pé gbígbé yẹn máa wá wáyé. ok àwọn warrior yín ti lọ sí ibi tó wà yẹn wọ́n fẹ́ gbé níbẹ̀ bọ̀tẹ́ wá ní pé kò ní sí nídìí pé kán sì fi sílẹ̀. àwọn tóun ní security tó ń sọ káàkiri àwọn èèyàn ti wá wà ń bẹ̀. yépa tó bá tán. àwọn tí Tinubu ní àwọn èèyàn ti wá wà ń bẹ̀. ó bá tán. àwọn tí Ọ̀ọ̀nifẹ̀ ní àwọn èèyàn ti wá wà ń bẹ̀. aṣojú wa ń ṣọ́ Aláàfin Ọ̀yọ́. ìjà táwa fẹ́ jà yìí àwa ti dá rìsáàṣì tiwa a dẹ̀ ti yàn tí wọ́n bá tilẹ̀ sọ wípé àwọn security kan wọ́n fẹ́ rán wọn jáde
àwa gan máa ń gbìyànjú láti mú lára tiwa sáàárín wọn lọ́hùn láti lè máa get information tó rọrùn fún wa láti mú. ẹni informant ní àárín wọn. tó pọ̀ gbogbo wọn yẹn láti náà. Àbújá ńkọ́. bẹ́ẹ̀ni ẹ̀yẹn má wọrí ẹ máa gbúrò ṣe a ti sọ fún àyàn yín láti máa dùn sórí afẹ́fẹ́ ẹ máa gbúrò. ọ̀rọ̀ wa lẹ́ni fún àwọn bàbá Adébóyè àǹkó báyìí báyìí. àmọ̀ràn tí mo ní ojú wípé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó bá fi ń lé ọjọ́ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì. ọ̀sẹ̀ méjì péré. ọ̀sẹ̀ méjì péré tó bá fi ń lé ọjọ́ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ sọ fún àwọn ọmọ yín gbogbo tó wà nílẹ̀ Yorùbá àti káàkiri pé kí wọ́n má lọ sọ́wọ́n ṣọ́ọ̀ṣì yẹn mọ́ nítorí at any time ní bọ́ǹbù lè dún níbẹ̀. àyàfi tí wọ́n bá sọ̀rọ̀ jáde wípé Yorùbá fẹ́ dá dúró. ṣé ẹ̀dẹ̀ wá sọ pé mọ̀ ní sọ pé sílẹ̀ ń ṣeré báyìí ṣé ẹ ń sòótọ́ àbẹ́ ń ṣeré. àti òótọ́ o láàárín ọ̀sẹ̀ méjì ẹ máa bẹ̀rẹ̀ ẹ máa gbúrò wa. mo mí kanlẹ̀ yín èèyàn mi ẹ má bínú ó dàbí pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn díẹ̀ wọ́n ní tí àwọn churches yẹn tí wọ́n bá fi lè sọ̀rọ̀ pé àwọn kan máa advice àwọn ọmọ wọn tí wọ́n wà nínú church pátápátá bóyá Adébóyè ni o bóyá ìjọ Rìdíìmù ni o àwọn ìjọ Ọ̀yá Kìlómẹ̀ àwọn Tèmítọ́pẹ́ Joshua àwọn bàbá yẹn gbogbo wọn churches àwọn three church yẹn pé tí wọ́n bá fi lè speak out now wọ́n ní inú church yín fire torí mi fẹ́ kí n sọ́jà tí mo fi sọ bẹ́ẹ̀ kíkan sọ wọ́n nínú fire yín inú church yín wọ́n máa bọ́ ọ̀pù church yín tẹ́ ẹ bá wá ní àpòrò iná tẹ́ ẹ ní àpòrò omi wọ́n ní kí n sọ fún yín àwọn náà sọ òkè mi kọ́ ò torí pàtẹ́ bàbá aké mi mọ́lé o don't kidnap me so wọ́n nọ́mbọ̀ wá bọ́ǹbù yín mọ́ ṣọ́ọ̀ṣì tí wọ́n bá wá sí church nǹkan tó bá jẹ́ pé nínú wa nǹkan ilé wọn nǹkan. pípọ̀ nu wọn tó ń gbọ́ yìí àwọn míì máa fẹ́ sá lọ kúrò ní Nàìjíríà wọ́n lè sá lọ sílùú ìbò ṣùgbọ́n alami wà káàkiri ẹ fọkàn yín balẹ̀ èmi ti sọ fún yín ẹ máa gbúrò ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa gbé jáde fáwọn ènìyàn tí wọ́n máa gbọ́ láàárín ọ̀sẹ̀ méjì sígbà táwa ẹ bẹ̀rẹ̀ sí kó nǹkan jáde ṣùgbọ́n mo mọ̀ wípé mo tẹ́ kọ́kọ́ gbé jáde Olúwo ni. so Olúwo ló máa kọ́kọ́ jẹ gba. bẹ́ẹ̀ni. ẹjọ tó bá wá tí a bá wá bà sọ tí ṣé èlé bá wa dáríjì ni torí mi wò pé bóyá ó lè change bóyá ó kàn ń ṣe tiẹ̀ afẹ́fẹ́ yẹ̀yẹ́ tiẹ̀ ni àbí ṣé ẹ̀kanlẹ̀ rí láàrin wọn bẹ̀ yẹn ni pé ó kanlẹ̀ wọ́n kanlẹ̀ ló kanlẹ̀ gbàbọ̀dẹ̀ jù bẹ́ẹ̀. a ti kọ́kọ́ wò ó pé ó máa change ṣùgbọ́n wá rí wípé kò fẹ́ change tó bá fẹ́ change ni kò tún ní gba ilẹ̀ Kánò wá. oh ok wíwá tó wá bẹ̀ yẹn ó wá ṣe nǹkan kan ni. bẹ́ẹ̀ni. ó dàbí pé àwọn tó bá mọ Àkànbí tó bá mọ Olúwo ẹ fún ní kìlọ̀ lóòótọ́ mọ̀rànmọ̀ràn ẹ lè pọ̀ kí n máa wo mọ́ ẹ tí n bá wo mọ́ ẹ ó ní tí mo gbọ́ àti tí mo rí ni mo fi wò pé bá ta bá fún ẹ ta dábò ẹ bóyá o máa change but a ti rí ẹ nídìí pé o lè ever láyé change o lè yí padà láyé kí wá ní. ogun ti dé sílẹ̀ yìí. sá. ogun ti wà nílẹ̀ Yorùbá so ogun ti délẹ̀ báyìí. ó kù kẹ́ máa fojú rí ni àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní jáde fún rally káàkiri gbogbo state nílẹ̀ Yorùbá wọ́n máa jáde so àwọn míì ti ń jáde torí pé a gbọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ìgbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni Ifẹ̀ wọn ò ṣí ilẹ̀kùn fún wọn láti bá wọn sọ̀rọ̀ so àwọn gan fúnra wọn ọ̀rọ̀ wọn ti wà ńlẹ̀ ní kàwọ́ wa. ṣé Ọọ̀ni Ifẹ̀ ò sí lára àwọn tí ẹ fẹ́ ṣé òun ò fi wá sọ́dọ̀ tí yín Kánò ni. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ máa rí gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa gbé jáde ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù.
Okay. But nǹkan tí a lè sọ fún wọn ni wípé kí wọ́n ṣáà change ẹ̀dẹ̀ fún wọn lọ́sẹ̀ kan kí gbogbo wọn fi sọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì kan fi sọ̀rọ̀ kí gbogbo wọn tí wọ́n bá wá sọ̀rọ̀ nǹkan ṣé wọ́n wá ní máa wá threatening àwa pé kán máa wá dà wá láàmú pé bóyá àwa ni à ń sọ ẹ̀ lábẹ́ la ṣe nǹkan fún wọn ṣé bí ẹlẹ́ẹ̀tì ṣé ẹbí ẹlẹ́ẹ̀tì fún wọn ní lẹ́tà tí wọ́n gbọ́ wáyé tí wọ́n reply yín pẹ̀lú lẹ́tà tẹ fún wọn ni. Ní kí wọ́n reply wa kí wọ́n sọ̀rọ̀ láti inú ìjọ wọn ni wípé Yorùbá fẹ́ dá dúró ẹnìkan ṣoṣo ló ń sọ̀rọ̀ ìgbà tó dẹ̀ ti sọ̀rọ̀ ó tún padà dákẹ́ náà ni òun ni Oyèdépò. Okay sir lẹ́yìn eléyìí kí ni nǹkan míì tí ẹ̀yin rò pé ẹ tún fẹ́ sọ fún wa yàtọ̀ fún àwọn tí ẹlẹ́ẹ̀tì fún ní lẹ́tà bóyá kí wọ́n lè bírú Ìlọrin ṣé ẹ̀ ní mẹ́ṣẹ̀jì kankan fún Ìlọrin pẹ̀lú ìjà wọn tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ yẹn kí lẹ̀yin rí pẹ̀lú ìjà Christianity àti kinní tí wọ́n bára wọn pò níbẹ̀ yẹn. Mi ò ní ìjà àti sọ nǹkan kan ní Ìlọrin mọ́ nítorí ṣe mọ̀ pé mo sọ fún yín síwájú pé ìtorí Ìlọrin yìí gangan la ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ogun nǹkan tá à ń ṣe. Mi ò ní ìjà àti sọ nǹkan kan pa Ìlọrin ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Okay. Tọ́ ó dà àmọ̀ràn wo lẹ lè sọ fún àwọn ọmọ Yorùbá tó wà ní ilé pátápátá kó tó di pa máa lọ díẹ̀ sí máa lọ. Àmọ̀ràn díẹ̀ náà ni mo ní àmọ̀ràn tí mo dẹ̀ nínú òjò wípé lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ sọ fún gbogbo wọn kí wọ́n má lọ sáwọn churches tàbí mọ́ṣáláṣí tí wọ́n ń lọ mọ́ nítorí at any time ní gbogbo ẹ̀ ló lè wà bọ́ọ̀mù. Àmọ̀ràn tí mo tẹ̀lé ni kí gbogbo wọn fà sẹ́yìn kí wọ́n máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Tí Yorùbá kí wọ́n dẹ̀ sowọ́pọ̀ kí wọ́n forí ẹnu ṣọ̀kan wọ́n fìmọ̀ ṣọ̀kan láti jíjà yìí láti lè gba òmìnira káwọn torí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbẹ̀yìn bẹbọjẹ́ àbí báwo lẹ ṣe máa ń sọ ní Yorùbá ní ló ń gbọ́nà ẹ̀yìn bẹbọjẹ́ fún owó kíyèsára. Mo ṣètò padà ń bọ̀ lọ mo ṣètò máa padà wá sórí ètò yìí ṣùgbọ́n ìgbà tí mo bá máa padà wá àwọn nǹkan tí mo ti sọ yìí ẹ ti rí kó ti ń ṣẹlẹ̀ máa ṣẹ̀ wá padà wá. Tó bá wá ń dè mí láàmú ńkọ́ tí wọ́n nílé mi ni mo rán yín jáde. Ló jẹ́ kémi gangan jáde tó wá sọ̀rọ̀. Wọ́n á lè mọ̀ ìdí nìyí tí a fi jáde tá a fi wá sọ̀rọ̀ tí wọ́n bá lè mọ̀ pé kì í ṣe ẹ̀yin. Ọlọ́run á gba gbogbo ògo Ọlọ́run á ṣàánú wa. Ẹ ṣeun. Ẹ ṣé gan bàbá mi Àfọ̀njá ọmọ aláṣẹ ọ̀run ẹ ṣé gan torí ìgbà tẹ́ kọ́ sọ fún mi mo ní no ọtí tí mo bá rí ojú ẹni tí èmi ń bá sọ̀rọ̀ torí èmi tí n bá rí pé ọ́díò lẹ́kọ́kọ́ ní ẹ fẹ́ ṣe pé bóyá kẹ́ ẹ kọ́ọ̀lì mo ní no ẹ jẹ́ kó mọ̀ dàbí pé bóyá kó mọ̀ jẹ́ pé èmi ni wọ́n mọ̀ wá lé mi káàkiri pé tẹ́lí ni so ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè bóyá ẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ lè pè wọlé tẹ́ bá ní nǹkan míì tẹ́ fẹ́ sọ ẹ lè pè wọlé kẹ́ bí wọ́n ní àwọn ìbéèrè wọn ní ṣókíṣókí. Hello a fẹ́ béèrè nípa ọ̀rọ̀ àwọn olórí wa ó ṣe àwọn ọba òṣìṣẹ́ àwọn ọba tí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀. a dẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ pé sáàbù notice letter fún wọn báyìí so after 2 weeks tẹ́ sọ yìí èmi wá wò pé ẹjọ́ ìgbésẹ̀ tí ẹ bá máa gbé torí àwa fẹ́ kí ìgbésẹ̀ yẹn kó yá ní kíákíá lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe mí bẹ́ẹ̀ ṣe ṣe program yìí báyìí mọ̀ fún gbogbo àgbẹ̀ tó wù yìí everybody wò yìí pátápátá bákan dẹ̀ afaramọ́ gẹ́gẹ́ bí ọmọ Oòduà torí ìyà ń jẹ Yorùbá gbogbo àwọn olórí yẹn wọn rẹ̀ àti sọ̀kọ̀ rárá bí Ọlọ́run ṣe máa fún yín ṣe because àwọn agbára náà fẹ́ lò particularly gbogbo àwọn ọmọ Oòduà tó fẹ́ jà fún àwọn architectures yẹn wọ́n wọ́n agbára làwọn pípì fẹ́ bọ̀ mo mọ̀ aṣọ pé Ọlọ́run á fún yín ṣe gbogbo ẹ̀ yóò sì á lọ àṣẹ ṣe ó máa lọ lẹ́rọ̀ lágbára Ọlọ́run tó bá dẹ̀ ní pé kò fẹ́ lọ lẹ́rọ̀ ó máa lọ ẹni tó máa farako ní farako but àwọn bá yẹ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lú gbogbo agbára ọgbọ́n tọ́nà bá pè ní ẹjọ́ ọ̀làdẹ̀ rẹ̀ lọ́wọ́ kí Yorùbá ṣàkóso
fẹ́ wàhálà inú mi dùn pẹ̀lú nǹkan tí mo láì di program yìí o mo láì di program yìí iṣẹ́ takuntakun wà bẹ́ẹ̀ ọlọ́run adé ràn yín lọ́wọ́. kì í ṣe pé bóyá a fẹ́ máa dédé dáná sun ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí a ní kí wọ́n sọ̀rọ̀ jáde ṣe rí nǹkan kan ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ tí gbogbo Yorùbá gbogbo àwọn ọba àwọn pásítọ̀ tí wọ́n bá àti àwọn àfáà tí wọ́n bá lè sọ̀rọ̀ jáde pé Yorùbá fẹ́ dá dúró àwọn bá ọmọ Yorùbá máa dá dúró ṣùgbọ́n pípọ̀ wọn ló ń ṣe ojú méjì ẹni tó ń sọ̀rọ̀ ń sìn ibi táwọn rí mọ làwọn ń sọ àwọn tó ń kúrò nílẹ̀ Yorùbá ń bí tó wá ń gba owó lọ́wọ́ àwọn Fúlàní kan ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló wà lẹ́yìn ọmọ tí mi ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ó lójú nǹkan tí mo lè sọ ìwọ̀nba nǹkan díẹ̀ náà ni mo lè sọ ṣùgbọ́n mo ti gbọ́ ọ̀hún ní adédé fẹ́ máa dáná sun ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí o kí wọ́n sọ̀rọ̀ síta ni wípé Yorùbá fẹ́ dá dúró pé kí káwọn náà jẹ́ kí àwọn ọmọ ìjọ wọn mọ̀ pé kán sọ fún àwọn ìjọ wọn kì í ṣe pé kán máa gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́ni tí wọ́n ń jẹ ìyà. ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ mo gbọ́ tí ẹ sọ nípa even mo rí pé ẹ sọ fún mi ní àná bẹ̀ yẹn nípa àwọn bàbá tí gbogbo àwọn èèyàn fọkàn sí pé pásítọ̀ ni wọ́n yìí gbogbo ibi tí àwọn náà belong sí pátápátá tí wọ́n ti ń gbàgbọ́ra pátá lẹ́ni ẹ̀mọ ogun tó lọ mọ fún wa lẹ́ni mo bí ilé ìpè ṣé ẹ mọ àwọn bàbá ìdílẹ̀ ní ẹni kò sí tẹ́ẹ̀mọ̀ nípa wọn pé kódà evidence fídíò everything bí wọ́n ṣe ń ṣe níbi tí wọ́n ti ń gbàgbọ́ra pátá lẹ́ni àti gbogbo bọ́n ṣe ń bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. ẹnìkan kì í ṣe gbígbé yẹn nìkan lẹ máa rí gbogbo dídóòtù tó rọ̀ mọ́ lẹ máa rí gbogbo fídíò ẹ̀ gbogbo nǹkan tó jọ mọ́ nǹkan tó ń ṣe lábẹ́nú tẹ̀yìn ọmọ gbogbo ẹ̀ lẹ máa rí. tó àsìkò ẹ̀sán dé kọ́ la fẹ́ sọ pé lè but because èmi wò pé tá a bá ní ká máa jó chọ́ọ̀chì yẹn pé bóyá tí wọ́n bá sọ̀rọ̀ yẹn ṣe é mọ̀ pé àwọn ẹlòmíì tí wọn mọ̀ wọ́n lè lọ fara pa ṣé wọn wá nílé máa lọ fi ara pa tiwọn láwọn bóyá ọmọ ìjọ táwọn òkú bá pàṣẹ pé àwọn ọmọ wọn ti brainwash wọn ni kò yé wọn ṣé wọn ní máa fi ara pa bóyá kó ṣèṣe lérí ọ̀rọ̀ tó wà lẹ̀. ṣe kúkú mọ̀ pé torí tẹ́ bẹ̀ ní pé kí n wá sórí ètò ni tó bá síbẹ̀ mí ni. pé torí tẹ́ bá kàn ní kẹ́kàn máa ṣiṣẹ́ abẹ́lẹ̀ Ọlọ́run sì ń gbénu yín ni tó bá jẹ́ lómìn ni a kàn fẹ́ máa sọ̀rọ̀ pé ntẹ̀ ìkọ́ tó bá jẹ́ lómìn ni wọn wulẹ̀ ní sọ níta gbangba wọn ní wá kì wọ́n nílọ̀ torí mi wò kó tó bá jẹ́ pé ẹlòmíì ni wọn wulẹ̀ ní sọ rárá wọn á kàn déédéé máa gbé ìgbésẹ̀ àkókò náà ibi tí ìgbésẹ̀ ti ń wá àdẹ̀ nímọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ok Fúlàní tí wọ́n ń gé orí àwọn ènìyàn àwọn Fúlàní ń gé orí èèyàn kiri tán bá pa ẹ̀wọ̀n ènìyàn tán wọ́n á kàn ju fídíò síta wọ́n á máa jù káàkiri àmọ́ ibi tó ti ń dùnyàn lọ́rùn a kàn ń pariwo kiri ni pé àwọn ṣe báyìí àwọn ọmọ tí wọ́n ń rẹ́pù wọ́n á kàn déédéé rẹ́pù àwọn ọmọ yẹn tán wọ́n á ju fídíò síta ní mọ ibi tán ti ń ṣe ṣùgbọ́n wọ́n láwọn ti pè wọ́n ti kọ lẹ́tà sáwọn chọ́ọ̀chì yẹn wọ́n ti jẹ́ kó yé wọn pé kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n wàásù fún àwọn ọmọ ìjọ bí wọ́n ṣe fi ìwàásù brainwash wọn kí wọ́n fi ìwàásù wọn náà tú orí wọn sílẹ̀ pé Yorùbá fẹ́ dá dúró àdúró lábẹ́ sí mọ́ torí ìyà yìí ti pọ̀ jù àwọn ò lè máa ra private jet kí wọ́n máa jẹ nǹkan tó oríṣiríṣi nǹkan tí wọ́n fẹ́ káwa wá wà nínú hílà hílò àti pé bọ̀ bí wọ́n ṣe wà yìí nìsín kì í ṣe pé ẹ̀kan lè fẹ́ ṣe bọ̀tẹ́ jẹ́ kó yé wọn pé tí wọ́n bá ṣe nǹkan tẹ́ fẹ́ wọ́n á jẹ gba. bẹ́ẹ̀ni bí ṣe rí gẹ́gẹ́ ni. ẹni tó bá gbọ́ tèmi kó fi ṣàríkọ́gbọ́n ẹ̀yin tí ẹ bá jí ọmọ ìjọ ẹ bá àwọn pásítọ̀ yín sọ̀rọ̀ kí wọ́n kàn wàásù nínú ìjọ wọn pé Yorùbá fẹ́ lọ tó bá jẹ́ pé eré lè ẹ̀yin ṣe èmi ò ṣeré tó bá jẹ́ pé géèmù ni èmi ò play game eré òtítọ́ gbèmí ti join èmi ti sọ pé mi èèyàn yẹn èmi ò play game tèmi tó bá jẹ́ pé eré là ń ṣe ẹ jẹ́ ká mọ̀ so ó dà pé àwọn èèyàn ò ṣeré ló fi jẹ́ pé wọ́n rí n tán rí pẹ̀lú n tó ń bọ̀ táwọn people àwọn sójà yẹn ń plan àtàwọn àwọn olórí wa n tó ń plan fún wa even fún gbogbo àwọn táwọn agitate pátápátá kò sí country tí wọn lè dé bẹ́ẹ̀ ni n tó tún wọ́n ń plan fún àwọn tó tún wà nílé lọ́wọ́lọ́wọ́ ó ní agbára ju tí ẹ̀yin ò lè sọ́ǹtà lọ gbogbo ẹ̀kọ́ la máa sọ́ǹtà ìwọ̀nba náà kan ara yín jẹ fún yín yẹn wọ́n yín jẹ fún yín so àwọn sójà tó ń pariwo yẹn àkànṣà kíjokíjo so kó mọ̀ bá dẹ̀ bá kíjokíjo dé náà fi wò pé káwọn náà wá sọ fún wọn pé bẹ́yìn náà ṣe rán ìwọ̀n èèyàn jáde o àwọn náà wá gbójú jáde pé àwa náà wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ nǹkan wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ o bẹ́yìn bá lẹ̀ mọ̀ yẹn pa àwọn náà ó pa ẹ̀yin náà
bí ẹnìkan bá lóun mọ nǹkan kan ṣe ẹ̀wọ̀n náà ṣe so mo kàn ń fàsìkò yìí náà rọ Àkànbí kákànbí kó ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ẹ̀yin nìkan kọ́ lọ́ba ẹ̀yin nìkan kọ́ náà fi jọba Olúwo ìwọ nìkan kọ́ ló wà lórí ipò kò kí sí ẹ̀yin nìkan ni ọba tó jẹ kì í ṣe gbogbo ọ̀kọ́ ni gbogbo ọba máa ń sọ ẹ lè máa sọ pé kí àwọn ọmọ máa tẹ̀lé ilẹ̀ Yorùbá kó wá jẹ́ pé Fúlàní lẹ fẹ́ máa kó káàkiri gbogbo tẹ́ ẹ ń ṣe ní Kánò pátá ni wọ́n sọ bóyá kí n sọ irú oúnjẹ tẹ́ ẹ jẹ bóyá kí n sọ kí n sẹni tẹ́ ẹ jọ jókòó nígbà tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ yẹn bọ̀ mi ò ní sọ fún yín fọ́tò yín ó wà lọ́wọ́ mi but ẹ try láti change ẹ má ta ilẹ̀ yín nítorí àtẹnujẹ má ta ilẹ̀ rẹ nítorí àtẹnujẹ àwa la nídìí ìrànlọ́wọ́ ti dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dúró tán ẹ má bẹ̀rù o torí tó bá lọ fẹ́ bẹ̀rù ikú bọ̀ n tó ń bọ̀ ó ní agbára ju tí ẹ̀yin lérò lọ wọ́n dẹ́lẹ̀ fún yín ni àwọn náà ti ra àwọn nǹkan ìjà ogun àwọn tí wọ́n lè dájú ọmọ tiyín láti lè ra ammo tank àwọn AK-47 49 fún Fúlàní kó máa fi pa àwọn ìyá tí nínú igbó wákìlì wà níbẹ̀ tó ń pa kúkúrú tó ń pa gígùn nínú igbó kí ni ìgbésẹ̀ tẹ́ gbé tẹ́ ẹ bá tún mú wọn àwọn PC tí wọ́n mú wọn máa lọ ju àwọn ọmọ ọlọ́mọ sí gbàgà wọn ti ṣèdájọ́ wọn kí ni bá Gani ṣe sí kò sí nǹkan kan àwọn ọmọ ọlọ́mọ wà níbi tí wọ́n wà báyìí tí wọ́n ń ṣèdájọ́ wọn ẹ wá ra àwọn tó fẹ́ kọ̀yà fún yín ẹ tún wá ń bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù rárá wọn àpáyọ àwọn sọ pé tán bá gbé ogun wá tá a bá jáde tán táwọn bá gbógun wá orí wọn lẹ̀ ni ẹni ọba tó bá ṣe bí olórí burúkú kókósẹ̀ rẹ̀ ni ó bá lọ bẹ́ẹ̀ ni ẹni ọlọ́pàá kankan tó bá jẹ́ ọmọ Yorùbá wọn ní tó bá arrest àwọn táwọn bá wá mú ẹ pé tó bá jẹ́ pé àwọn fúnra àwọn làwọn lọ mú wákìlì tó dẹ̀ wá fún yín tẹ́ wá fi wọ́n lẹ̀ wọ́n làwọn ti jẹ̀bẹ̀rún ṣùgbọ́n torí pé kì í sá àwọn dẹ̀ rí pé jagunjagun náà lẹ́ni tí wọ́n mú wọn àwọn dẹ̀ rí pé kò gbégbèsè kankan ṣùgbọ́n àwọn rí pé àwọn ọmọ ọlọ́mọ náà máa fìyà jẹ Ìbà Gani kọ́ àwọn nǹkan tó ń ṣe fún yín lábẹ́lẹ̀ ó lágbára ju tẹ́yìn èèyàn rí níta lọ bẹ́ẹ̀ mo sọ fún ìdí nìyẹn tán fi ní pé nígbà tí wọ́n ń pariwo owó mọ́tò tí ó ti ń dìjà èèyàn kan ṣoṣo ló kówó yẹn sílẹ̀ èèyàn kan ṣoṣo ló kówó sílẹ̀ pé ó yẹ lọ ra mọ́tò 6 wọ́n dẹ̀ design 9.5 million ní mọ́tò kọ̀ọ̀kan yẹn wọ́n dẹ̀ design ní 9,000 naira náà design mọ́tò kọ̀ọ̀kan pé tó bá yẹ pé ìyẹn ló tó wá fẹ́ flaga láàrin ara wa ó yẹ gbogbo yín ẹ panu mọ́ ṣe bẹ́ẹ̀ mi náà ti ń bínú tẹ́lẹ̀ pé kí ló fẹ́ fa gbélé wọ́n ní má bínú ok mọ́tò 3 náírà ló yẹ àtúmọ̀rà sí ẹ má jà láàrin ara yín kó mọ̀ bá dìjà ní ilẹ̀ yẹn ẹ jẹ́ ká gbà á tó bá yẹ pé nǹkan táwọn olóṣèlú yẹn fẹ́ dálẹ̀ nìyẹn nítorí mọ́tò náà fẹ́ fi kó sí yín láàrin láti fi lè dà àárín yín rú ok mọ́tò yẹn ok ẹni tó bá gbowó kó gbowó ẹni tó kó jẹ ẹ jẹ́ kó kó jẹ ó yẹ ẹ máa ra mọ́tò mi náà tó fi wá rà mí kí ló tún ta tún fẹ́ so ẹ ká bẹ̀rù so tó bá pa Ìgbòho nísìnyí àwa máa pariwo lórí Facebook wọ́n ṣe léṣe wọ́n ṣe nígbà wọ́n ṣe láwo ṣé ìyẹn là máa pariwo but ikú kan kò ní pa ẹnikẹ́ni so káwọn náà lè mọ̀ báwọn ṣe ràn yàn wá làwa náà ràn yàn padà sí wọn pé kán ṣe wí agbéjẹ wọn mọ́wọ́ ibi tí màá pa wà ibẹ̀ náà ni màá gbà ọ́ máa gbẹ́ ẹ̀ máa wà so kó ní kálukú kó ṣe jẹ́jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ o ilẹ̀ ń yọ̀ ìdí nìyẹn tí mo fi ń wàásù fún gbogbo yín tipẹ́tipẹ́ pé kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ìbínú Ọlọ́run bọ̀ o tèmi ò mọ̀ pé bó ṣe ń bọ̀ lélẹ̀ ìbínú tó ń bọ̀ ọ̀rọ̀ mi ó ti ṣe àbí òṣìṣẹ́ mo ti sọ̀rọ̀ tèmi láti oṣù tó lọ mo dẹ̀ ṣẹ̀ gbọ́rọ̀ yìí nìkan bí 4 days ago lèmi náà ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé wọ́n láwọn máa díù pẹ̀lú àwọn tí tó bá ti lóun fẹ́ pa wá nípakúpa gbogbo ìgbésẹ̀ yín ni ló wà ńlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ká kúkú òjijì ọmọ adẹ́rìn lẹ́nu kẹ́ mọ́ bàdárò olúyẹ nílé mi ọmọ onífún adé mo lépo nílé ni mo jẹ́ láni funfun mo níyọ̀ nílé ni mo jà tẹ́mu ni mo bá lù ẹ̀ láàrin ọmọ aládé sẹ́sẹ̀ fún ẹni tó pé bàbá tèmi lájẹ́ òní rọ́nú torí gbá orí yẹn ni bàbá tèmi fi ń so mímu ó dìgbà kan náà èmi ń lọ lé nìyẹn ó dàbọ̀.